Kewugbemi ànáyẹ̀yìn ẹni ọlá bàbá kò má bàjẹ́ ayédàlẹ̀ ní k'Olúwa fi ṣe. Bàbá Kewugbemi ànáyẹ̀yìn ẹni ọlá bàbá kò má bàjẹ́ àjẹ̀dálẹ̀ ní k'Olúwa fi ṣe. Allah dákun máa paná ìmọ́lẹ̀ àti àdákun máa tàn tí ìbànújẹ́ sílẹ̀ Kewugbemi látòkè délẹ̀ ọ̀lẹ ni wá ìwọ lálágbára. Bàbá Kewugbemi ànáyẹ̀yìn ẹni ọlá bàbá kò má bàjẹ́ àjẹ̀dálẹ̀ ní k'Olúwa fi ṣe. Bisimilahi báyìí lẹ́kù lọ Aramani lálùbájínà Arahimi kómi àṣàyìn. Bàbá Kewugbemi ànáyẹ̀yìn ẹni ọlá bàbá kò má bàjẹ́ àjẹ̀dálẹ̀ ní k'Olúwa fi ṣe. Àjẹ̀dálẹ̀ ní k'Olúwa fi ṣe. Àjẹ̀dálẹ̀ ní k'Olúwa fi ṣe. Aláàfà àgbà Sheikh Adama. Àjẹ̀dálẹ̀ ní k'Olúwa fi ṣe. Alábàbà àgbà Sheikh Kamali. Àjẹ̀dálẹ̀ ní k'Olúwa fi ṣe. Alábàbà àgbà Babalagbaji. Àjẹ̀dálẹ̀ ní k'Olúwa fi ṣe. Ẹni ọlá bàbá kò má bàjẹ́ àjẹ̀dálẹ̀ ní k'Olúwa fi ṣe. Bàbá Kewugbemi ànáyẹ̀yìn ẹni ọlá bàbá kò má bàjẹ́ àjẹ̀dálẹ̀ ní k'Olúwa fi ṣe. aráyé ń fẹ́ yín. Wọ́n fẹ́ yín. aráyé ń fẹ́ yín. Wọ́n fẹ́ yín. Tàrà ọ̀run mọ̀ pé yín lójijì. Aráyé ń fẹ́ yín jù wọ́n lọ. بسم الله الرحمن الرحيم. لإلاف قريش إلافهم رحلة الشتاء والصيف فليعبد رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف. آمين. أعوذ بالله من الشيطان الرجيم. الله أكبر. بسم الله الرحمن الرحيم. وبه نستعين رب زدني علما. واذكر في الكتاب إدريس. Gbogbo ẹni tí Ọlọ́run bá bùn ní ọwọ́ méjèèjì kó tẹ̀síwájú Ọlọ́run. إنه كان صديقا نبيا ورفعناه مكانه عليا. الله أكبر. ورفعناه مكانه عليا. Ọba tó fi àánú ẹ̀ tó fi lépa bá Ànábì Idris. عليه الصلاة والسلام. Ànábì Idris èso ọmọ Ọlọ́run. الله. Àánú Ọlọ́run lórí gbà. Ọlọ́run sì ti dá àwọn ẹ̀dá kan kó tó dá Idrisu. Àmọ́ngbò òdèrí Idrisu ọ̀fà àánú lépa bá. الله. Ọba àná, ọba òní, ọba ọ̀la. Àánú náà kèétán lọ́dọ̀ rẹ̀. Ọlọ́run mọ́sàájà àánú ó lépa bá wa náà lónìí Ọlọ́run. أولئك الذين أنعم الله عليهم من النبيين من ذرية آدم. Àwọn tára àánú gbà pọ̀ lọ́kùnrin lóbìnrin àfi wọ́n bẹ̀ Ọlọ́run. آمين. Mọ́sàájẹ́ ní kọ̀ọ̀kan wa náà ra àánú gbà lónìí Ọlọ́run. وممن حملنا مع نوح. Àwọn tí sàmì ti lọlé. ومن ذرية
ذرية إبراهيم وإسرائيل الله أكبر. وممن هدينا واجتبينا ما شاء الله. إذا تتلى عليهم آيات الرحمن خروا سجدا وبكيا. أنا كوني يجوا تاتي وصدوا لهم كسوك بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. اللهم صل على سيدنا محمد وعلى آله وأصحابه وسلم. اللهم صل على سيدنا محمد وعلى آله وأصحابه وسلم. الحمد لله رب العالمين. كويبه. الحمد لله رب العالمين. حمدا يوفي نعمه. حمدا يوفي نعمه. ويكافي مزيده. ويكافي مزيده. ويدافع نقمه. ويدافع نقمه. ما شاء الله لا قوة إلا بالله. ما شاء الله لا قوة إلا بالله. آمين. كوي جاك دادا. آمين. أدوكم فون. الحمد لله. Ọba tá a rí fín àṣègbéraga sí kò sì dójú tì wá. Alhamdulillah. Àṣà ìmọ̀ wọn ara sí amọ́jọ́lé lọ́wọ́. Ọba dìde tì báyìí a ṣe nǹkan báyìí. Sáwa la lọ́jọ́ ni. Sáwa la ní àlàáfíà. Sáwa la lẹ̀mí. Ọba tí yóò fò ní dójú tì wá àkí Ọlọ́run kò ṣe. Ya Rabbi awzi'ni bi shukrika arifan. Àbá Abdulwahidi lérí dúró mi ìfẹ́ lójoogun ṣẹ́jú lọ. Ala kulli ma a'taytani min na'imati. Ayin anabi wa Muhammad. Sallallahu alayhi wa sallam. Àwọn tí yóò bọ́ anabi ò sí lé. Sallallahu alayhi wa sallam. Àwọn alásàlátù òyìnbó anabi kì í gbọ́n bí. Sallallahu alayhi wa sallam. Ọlọ́run wọlé àtànẹ́bì. Sallallahu alayhi wa sallam. Àwọn àfáà wa àwọn tí wọ́n sọ wá dé èèyàn. Àwọn kan ní ẹ má fọlá ànẹ́bì bẹ́ẹ̀ lọ mọ́. A ní ẹ má fọlá àwọn àfáà bẹ́ẹ̀ lọ mọ́. Mo ti sọ fún yín jọ́ ni pé gbogbo ẹni bá tẹ̀lé wọn wọ̀gbẹ́. هم القوم لا قوم إلا هم. Bí ọba síta tún ní ṣe bó láyé wọ ọba rí. هم القوم لا قوم إلا هم. Àbá Kéwúlérè bá ti gbajúmọ̀ náà ni ibi aburú là á gbajúmọ̀ sí ni. هم القوم لا قوم إلا هم. Gbogbo àwọn àfáà wa pátá á dákọ̀ àwọn mẹ́ta tọ́lọ́run yọrí jù. Allah. Gbogbo wọn là àfáà wa. Masha Allah. Àwọn ọ̀dẹ́ nìkan sí. Gbogbo ọmọ kéwú tí ń bá ti ń yọ̀ kán lẹ̀ ń yọkù nínú àlùbáríkà rẹ̀ ni. مركزي وأدبي وزمرتنا. Bàbá wa Alhaji àgbà. Rahimahullah ta'ala. Ọlọ́run bá ṣàlékún kẹfà àfáà wa ẹ̀ sáàmì dáadáa. Rahimahullah. Àfáà wa ni wọ́n. Masha Allah. Bàbá wa àgbà Sheikh Adam Abdullahi Alori. Taghammadahu Allah bi rahmatihi. Amin. Ìmọ̀. Ǹjọ́ wọn ń bo bàbá mọ́lẹ̀ ìmọ̀ náà ilẹ̀ náà ló mọ̀ òun mọ̀ gbàlejò mímọ̀ lónìí. مركزي وأدبي وزمرتنا. Bàbá wa àgbàlagbà jì. Ọlọ́run mọ́sá bá kẹ́ gbogbo wọn pọ̀ lápapọ̀. Àmín. Àwọn àfáà tí ń bẹ lọrin kí wọ́n tó dé ìmọ̀ sì ń bẹ lára wọn. Àwọn àfáà ni wọ́n panu pọ̀ bẹ́ẹ̀ lọ́n lé àwọn mẹ́tẹ̀ẹ̀ta lérí. Allah. Pé àṣeyọrí iṣẹ́ wa rèé. Gbogbo bí àgbáńlá ayé tẹ̀ ń ti ń gbọ́ kéwú lónìí. Àtàwọn tí ń sẹnu wọ́nranwọ̀nran. Àtẹni tí ń wí kótókótó. Bẹ́ẹ̀ bá tú kéwú rẹ̀ palẹ̀. Kéwú ọ̀kan náà mẹ́tẹ̀ẹ̀ta yìí lẹ̀ bá ń bẹ̀. عند تقي وعند الله سواء. Àbá Kéwúlérè bẹ́ẹ̀ yẹn bá lóun márùn-ún kí dáadáa nínú wọn.
àtẹni olóhùn ní náfìlà tóun yàn gbogbo ìgbà tí ń bá ti ń lo ìmọ̀ táwọn àfa kọ wọ́n mọ̀ fáwọn àfa ńlá dá. عند التقي وعند الله سواء. bọ́bá sì ní òrí bẹ́ẹ̀ ajẹ́pọ̀ tó takò àdísì ànábì náà nù. sallallahu alayhi wa sallam. nígbà tá ànábì ní aw ilmun yuntafa'u bihi sallallahu alayhi wa sallam. sallallahu alayhi wa sallam. ó ní nu tó kú ọ máa jẹ nígbà tó bá kú tán ìmọ̀ tó bá kọ̀yàn táyé bá ń lò wọ́n tún máa fún bónọ́sì. Allah. ibẹ̀ ni wèrè kẹ́sì ti lanu pàgà tí ń pe Sheikh Adama lọ́mọ ẹ̀. Allah. Ó dé tán. ọlọ́run o gbogbo àwọn àfa wọ̀nyí ẹni ó ṣe wáàzí tá a gbádùn wáàzí ẹ̀ ẹni ọkọ̀ tíra tá a ké tíra rẹ̀ àwọn ẹni mọ̀ràn pé wáyé àyín báyìí ni wọ́n ṣe tó sì fún wa rí báyìí ẹni ọkọ̀ wa lákínú wọn pé àásò dodo ọ̀rọ̀ ní fọkàn rẹ balẹ̀ gbogbo ntọ́lọ́run kò fún ọ yóò kó wá yàrá ni má fẹ́jú wà nínú wọn bẹ pé wá ó ní ọjọ́ iwájú rẹ̀ dáa má sọ̀rọ̀ ẹ̀ dẹrú má tójú wọlé má yẹ yára lọ́lẹ̀ ẹ̀ jòkó wọ́n ń bọ̀ wá bọ̀ tó fi wá dà báyìí lónìí ọlọ́run mọ́sà san wọ́n lẹ́san dáadáa. salamun alal madina min awliyaina. torí àsìkò bisimilahi kul huwa Allah. àmín. wallahu ahad Allahu samad lam yalid walam yulad walam yakun lahu kufuwan ahad. alhamdulilayi rabbil alamin. alhamdulillah. mo kí sheikh ẹni ire Allah. ẹni ire olórí ire ẹnínú ire aláníyàn ire sheikh murtada adamallahu hayatahu. baba ń bariga adamallahu gbogbo ẹni tó bá sọ pé adamallahu hayatahu wà padà síbú òní báwọ̀ náà. adamallahu hayatahu wa dawlatahu. wáàzí kí lọ ní àwa ṣe ń bí sheikhu. ìgbésí ayé baba ń bariga tó ní wáàzí. masha Allah. masha Allah. bẹ́ẹ̀ ń bá ń sọ pé iṣẹ́ ọlọ́run dà gbogbo àwọn tẹ́ ẹ rí dáńsẹ́ dáadáa ní iṣẹ́ ọlọ́run kọ́ ni wọ́n ń ṣe iṣẹ́ àpò ara wọn ni èyí tí bàbá Bariga ṣe yìí ẹ gbọ́n tó wí ni alẹ́ ni ọkọ̀ mọ́sálásí iṣẹ́ kìí ṣe mùsùlùmí Allah. ọlọ́run wá fi jánu rẹ̀ sọ́wọ́ bàbá Bariga mílíọ̀nù mélòó lọ lérò pé yọ parí mọ́sálásí agbára àfọ àkàkàn divert ẹ̀ sápò ara wọn ẹ sọ pé Ọlọ́run tóbi fa. Allahu akbar. ẹ ti tóbi tẹ́lẹ̀ lójú mi títóbi yín pọ̀ sí lónìí. Allahu akbar. wòlíì ńlá ni ọ́ wòlíì ńlá ni bàbá ń Bariga. ìyá rẹ̀ ní màmá ẹ ní fojú sunkún rẹ̀. àmín. ẹ bá ń sáámi náà dáadáa. àmín. bọ́ọ̀lù ọmọ àlìjẹ́nà ti rí ẹ̀rọ gbogbo ẹ̀yin afa mo kí afa wa àìnú rídọ̀ adamallahu hayatahu. afa wa albayani wọn ò sẹ́ni gapa nǹkan kan ò ní sẹ́mi yín adamallahu hayatahu. ẹ̀dá kò bí n bá ní mọ̀ tó yín báwọn ẹ̀dá kun ọjọ́ lọ. Professor emeritus. sọrí èmi ẹ fẹ́ sọ̀rọ̀ Sauti àgbáyé mi ẹ fẹ́ sọ̀rọ̀ rẹ̀ bẹ́ẹ̀ bá ń sọ púpọ̀ yóò ní ìtumọ̀ mi nù. Allahu akbar. Wàláhi tàláhi bìláhi mi ò kúndùn orin gbígbọ́. Àṣírí mo sọ fún yín lónìí mi ò kúndùn orin gbígbọ́. tí wọ́n bá ń gbọ́ orin kọ́dà nínú nǹkan mi bẹ tọ́jọ́ pé èmi máa torí ẹ̀ bẹ́ẹ̀ lómi jà tí n bá ń gbọ́ orin púpọ̀ ara ó sì máa kàn mí. irú àwọn ni abatina ẹ̀ wù mà ní kákò. bíi tí wàá kúndùn orin gbígbọ́ tó orin Sauti èso orin wáàsí ni. mo endorse àfa tí n bá gbọ́ mi báyìí ń wá yọ ọ lọ́nu alukur'an ń yọ ọ lọ́nu hadith njọ wáàsí bá gbàgbé ń máa pẹ́ nu hadith Sauti. ọlọ́run o ẹnu nǹkan ẹ̀ ọ̀kan lèmi ọ̀kan tọrọ kọ́sá dàkú kọ́ ma kànjú pọ̀. àmín. nǹkan kan ọ̀dàlú lálùkìyàmà tí ọ̀kanjú mu ọ lọ lè ṣe kọ́ dàkú kọ́ ṣàánú wa. àmín. kọ́ dàkú kọ́ sá ma kànjú pọ̀. àmín.
sáàmì náà jama. lazilita marfu'a. Sauti Ọlọ́run ò sì ní dàlá káyìn rẹ rú. mata'an shita da'iman. ntọ́wá ní tójú gbogbo ntí ń ṣe ń lọ torí mi ya tara mi díẹ̀. Insha Allah. àìní rí dọ́ ntí ó jẹ́ ya tara mi pọ̀ Zumratul Muminu ni mo ti kéwú. ìhà kan nù ni sọ́jà ń bàbá tó tún bí mi. so kò sẹ́ni èmi ò lè kọjú sí. njẹ́ onítọ́wọ̀ mi tẹ gómìnà ọmọ mi tó wá wà Nàìjíríà àmì bíbí inú mi ń bẹ Nàìjíríà mi báyìí. Insha Allah. njẹ́ onítọ́wọ̀ mi tẹ gómìnà wọn lè mi gómìnà tani ẹ jọ kólẹ̀ ebe èèyàn bíi tiyín ni. ẹnu ń gbà kí ni ó ṣe. bẹ́ẹ̀ yàn ọba da bọ́lọ̀ ti dá mi ní ìnísọ̀kọ́ da torí mo mọ̀ pé kò sí ní tí ó fún mi tọ́lọ̀ wọn ò tí ì fún mi. mo yà lé mọ́ bu torí mi è bu yàn àmọ́ nítorí ẹ̀yìn Sauti bóore rẹ ti pọ̀ tó ìwà rẹ wá dáa jù bẹ́ẹ̀ lọ. ọ gbé oore yẹn síwájú ìyẹn ni ọgbọ́n téèyàn fi máa jẹ́ pẹ́. gbogbo àwọn tó gbé gíga wọn síwájú padà wálẹ̀ ni. Allah. àmọ́ àwọn kan náà wọ́n bẹ láyé wọn èkú nísìn bẹ́ẹ̀ bá gba nọ́mbà àwọn ẹ̀kúnlẹ̀ ni. yóò tún wá ní tọ́ ọ bá fún yẹn nọ́mbà yìí ayé rẹ̀ ò ní da. èèbùmọ́ o wọ́n ń sọ̀rọ̀ èèyàn fún mi kí n sọ o ntẹ́ntọ̀ ń bá ṣe fún mi dàrẹ́tì ni wọ́n sọ o. Insha Allah. nọ ẹ̀dí àmì tó nù àyínú rí lọ kẹ́nìkan sọ̀rọ̀ yẹn fún mi kẹ́ báyìí ní mọ̀ ẹ́ ṣe kí n wá torí ẹ̀ sọ yìí ní sọ. ìjọ ọba ṣe bẹ́ẹ̀ fún mi ẹni mò ń wí ṣe fún mi ni. Allah. mo sì dìrìtì nọ́mbà yẹn lójú ẹ̀. àtijọ́ náà ní ìsìtì ní nọ́mbà rẹ̀ lọ́wọ́ mọ́dọ̀ ni. bẹ́ẹ̀ bá pè mí ẹ dákun Ìlọrin lẹ́wà lágbájá ẹ dákun ẹ fún mi náà máa ní n ò ní. kí ló dé àmọ́ ní n ò gbọ́dọ̀ gbà. kí ni nǹkan náà. àrùn mi tó nù èmi èyí tó pé èèyàn ẹjọ́ bàbá mi sí ọgbà kámú ni bàbá Bariga ọtẹ mi lójú mo ti pé ní pé èèyàn kò mọ́ mi láàánì kéésì sí àfáàní kan kọ́dọ̀ olówó kọ́dọ̀ ń jálà bí èmi èyí pé èèyàn ni. ẹ yóò bá Nabi Muhammad sallallahu alayhi wa sallam. bóòlù ọmọ àlìjánná ti rí bọ́ọ̀mù àlìjánná ti rí ni bàbá Bariga rí. Allahu akbar. Al-Qur'anu ló sì sọ bẹ́ẹ̀ àyà tí n ó ké náà nù bí n bá ti kéde lẹ̀ tí n bá ti tó ń jò fèrè yín lẹ̀. àwọn ọmọ àlìjánná bíi ti rí ni gbogbo ẹni ẹ bá súnmọ́ tẹ jèrè lára rẹ̀ láyé kí lọ́lọ́run fẹ́ fi irun rẹ̀ ṣe yéé dá sánmọ̀ ni àbí yéé dá lẹ̀lẹ̀ ọba tó ti parí iṣẹ́ kọ́ tó dé. gbogbo ntí ń jẹ́ ìbádà ẹ lọ lè tu wò dáadáa ntọ́lọ̀ ń fẹ́ kẹ́ ẹ ló ń bẹ̀ ni muamala. Allah. ìbádà ẹ̀rí pé ńgbà tó fẹ́ sọ̀rọ̀ ọ̀run ó ní inna salata tanha anil fashai wal munkar kò sí ntọ́ fẹ́ fìrun ṣe bírun rí ọba ti lè ṣe tanha anil fashai wal munkari ọ̀nìrun. ìran òwúlò mọ́nà nù ọ̀n kírun ọ̀n bẹnu àtẹ́lù yẹn ọ̀n fẹnu bá yéèyàn jẹ́. anabi tú àṣírí ọ ní alimuslimuna man salima alimuslimuna min lisanihi wa yadihi. sallallahu alayhi wa sallam. bó o lè fẹ́ kọ́ máa lè jẹ́ nà orí. gbogbo ẹni ọba múrí Bariga ṣe ní ròyìn oríire. èmi ò tí ì mà lójú báyìí rí tí sì ti ń gbúrò rẹ̀. Allah. mo wá sọ fáwọn ọmọ torí bá wálé yẹn dáa tí ń gbọ́ dáadáa rẹ̀ ní kọ̀rọ̀ kìí ṣe àwọn tó tóbi torí ẹni omi tóbi tí ń wá ní tí ó jẹ àwọn kan jìnnà sí i tí wọ́n ń pè àwọn ṣe rire lára rẹ̀. mo wá sọ fáwọn ọmọ mo ní èmi ẹ̀ wá yẹn lọ àmọ́ bá bá dijọ́ kan bá a bá dẹ́kun ẹ̀yin ọmọ yìí gbé mọ́tò mi àkọ́rí ilé múrí Bariga. Allahu akbar. mo sọ bẹ́ẹ̀ àbí sọ tẹ́ bá bò mí ẹ̀yin Ọlọ́run. Wallahi. mo ní mo fẹ́ wálé ẹ̀kan ẹni tí kìjikìji dáadáa rẹ̀ rí báyìí ọmọ àlìjẹ́nà ni tilka darul akhirah. Bismillahir rahmanir rahim. àyà kan. Tilka darul akhiratu. bọ́ọ̀ lọ fẹ́ kọ́ ọmọ àlìjẹ́nà orí. Naj'aluha
للذين لا يريدون علوا في الأرض ولا فساد. ọlọ́lẹ̀ ẹ̀rọ àlìjẹ́nà tẹ́ ń wá kí tẹ́ torí ẹ̀ tẹ́ fẹ́ sọ̀rọ̀ ayé di wèrè. العاقبة للمتقين. àlìjẹ́nà náà ní ń wá àlìjẹ́nà náà ní ń wá kò sì lè jẹun mọ́ kò lè tó yùn àlìjẹ́nà náà Ọlọ́run lè wọṣọ sí mọ́ àlìjẹ́nà náà lọ́lọ́run wá kí irun kún mọ́ ọ lórí àlìjẹ́nà náà lọ́lọ́run wá kí irun gbọ́n ṣe sàkìtì ọ̀ lè yá wọ́n nítorí kí ni tọrọ Ọlọ́run náà ni àwọn Ọlọ́run ní kìí ṣe tiẹ̀. تلك الدار الآخرة. ó dúró mọ́sálásí ń kírun ọwọ́ àwọ̀wọ́ mọ́yà báyìí wọ́n mí kó mí ó fòdìdí kùránì kírun Ọlọ́run ní wọ́kọ́ lọ làlìjẹ́nà kùránì mọ̀ kúkú ń tún nǹkan mi. تلك الدار الآخرة. bàbáríkà wọ́n ní jojúmọ́ ní máa gbàwẹ̀ ké sínú yíká ọdún ní ọgbàwẹ̀ bàbá tún gbàwẹ̀ náà tán náfìlà lóru bó ti dáa tó ní iṣẹ́ rẹ̀ ní iṣẹ́ ládàá ní lóòótọ́ Ọlọ́run sọ pé wọ́n lọ làlìjẹ́nà. تلك الدار الآخرة. Ọlọ́run tilka darul akhirah ẹ̀rí ilé àlìjẹ́nà táwọn yẹn. نجعلها للذين لا يريدون علوا في الأرض ولا فساد. Ọlọ́run mo tọ́jú ẹ̀ kalẹ̀ lilladhina la yuriduna uluwan fil ard. نجعلها للذين لا يريدون علوا في الأرض. àwọn tí wọn kì í wọ bàtà rin láti fi tẹ ọmọ ọlọ́mọ lérí mọ́lẹ̀ àwọn náà lálìjẹ́nà. نجعلها للذين لا يريدون علوا في الأرض. àwọn tí kì í sọ pé àfẹ̀mí alẹ́ mi ni ká máa pè salasatu muhlikatil anami hubbu ri'asa الله. wa hubbul mal wa hubbun nisa muhlikatil anami. ntí ọba yẹ gbogbo wájẹ́jù ni hubbu ri'asa àníkásá lèmi ní lead. àfẹ̀mí ní bẹ́ẹ̀nbẹ́ kò fẹ́ tó ọ̀sà fẹ́ ṣáájú. Bàrígà ò ní ẹ pé ń ṣáájú fúnra Ọlọ́run ló gbé ṣáájú kò tún wá pèrè láṣáájú. ń wọ Ọlọ́run lára rẹ̀ látẹ̀kan bí tí ń dìde ní lọ ní ń bọ̀ yẹ̀sàyẹ̀sà èèyàn mélòó lọ fẹ́ ránṣẹ́ bí tọ́ rí ránṣẹ́ ẹni Ọlọ́run ní í ṣe bí ti ń ṣe òun. à ń pẹ́ wà láì wá náà lódìdí Kùránì kan ní mọ̀ ẹ́ ké látàárọ̀ dalẹ̀ yóò ké Kùránì tán ni yóò fi dalẹ̀ lulẹ̀ pẹ̀lú àwẹ̀ ní fi ké bẹ́ẹ̀ ni iṣẹ́ rẹ̀ ni bí ọba yọ lára rẹ̀ kì í sọ ọmọ àlìjẹ́nà. تلك الدار الآخرة. Ọlọ́run lálìjẹ́nà tẹ́ wí yẹn. نجعلها للذين لا يريدون علوا في الأرض ولا فساد. ní Ọlọ́run kẹ́ Bàrígà dé nínú ayé ó tó kéèyàn máa gba tíkẹ́ẹ̀tì kó tó rí àbí ńgbà tó ọ̀rẹ́ rin látẹ̀ kò jẹ́ ọmọ iye rin báńkọ́ lè rin dilẹ̀ ọdẹ tó pa ní ọlọ́lẹ̀ bì kò wá fojú di ẹnìkan rí ìwọ̀n àṣìṣe Ọlọ́run lọ. irun wo lẹ fẹ́ kí ìbéèrè mo fẹ́ bí yín lónìí ààwẹ̀ wo lẹ fẹ́ gbà tó lè ṣe déédéé bọ́lọ̀ ti fẹ́. ẹ pé gbogbo ẹni tí ń kírun jáde bírun rẹ̀ ti dáa tó ní ẹni lẹ́rìí rákà kínní kejì sí kò ro nǹkankan. sẹ́kọ̀ bọ́ pẹ̀mí rẹ̀ ò ronú nǹkankan mi. tilka darul akhirah. تلك الدار الآخرة. ilé àlìjẹ́nà. نجعلها للذين لا أتافا يريدون علوا في الأرض ولا فسادا. bàbá Bàrígà dákun. والعاقبة للمتقين. agbẹ́ wa láì kó di Kùránì kan bí ọba jẹ́ pé torí ayé ní fi ń ṣe ń tún wá nǹkan míì ni. ẹ bá di títẹ̀síwọ́ èèyàn bá pọ̀ púpọ̀ bóyá kí n lé mọ́tò nù àbọ̀ pọ̀ láwẹ̀ ń lé ilé tó fẹ́ kọ́ nù ni ẹni ó ṣàǹfààní fún yẹn lèèyàn. Bàrígà
lẹ́nu bọ́lọ̀ ti kẹ́ ẹ máa àti bó ti tó yìí iye èèyàn tó ti soríire lára rẹ̀ òun gan ọmọ wọn mọ̀ àmọ́ àwọn abìkátà ẹ̀kọ́ kọ́ rẹ̀ lásán ni wọ́n fi ń gbà kan bẹ̀ ọmọ kan sọ̀rọ̀ kan fún mi jò ní sọ fún Bariga ni ó nígbà tó ń gbé fọ́ọ̀mù lọ sọ́fíìsì kan ẹni yẹn wá tako fọ́ọ̀mù yẹn wọ́n àgbà ń wọlé wọ́n àṣàyẹn òun wá jáde òun wá bẹ́ẹ̀ nìkan pàdé lójú ọ̀nà pé kí ló dé wọn àṣà ó ní wọn àṣàyẹn rẹ̀ ó wá ní kó wọn padà lọ pé fọ́ọ̀mù yìí o ọmọ bàbá Bariga lòun ọba ti ní bàbá Bariga látẹ̀kọ́ kọ́mọ wọn ni ọ́ ẹnìyẹn kọ bẹ́ẹ̀ ọ wá padà lọ ó ń tọ́ wá ní ó ṣe sọ bẹ́ẹ̀ látẹ̀kọ́ àìní òdòdó sọ ọmọ tó ṣe ni ọ wá gba fọ́ọ̀mù yẹn ó ti kó fáìlì wọnú ilé lọ ọ wá gba fọ́ọ̀mù yẹn wá kì í bàbí aṣọ ọ wá sẹ́yìn tí ń lọ lè fún ọ̀gá ní nǹkan ọ ṣẹ̀ṣẹ̀ wá sáré yọ ọ wá kì í bọ̀ bẹ̀ padà torí ó kọ Bariga ìzá kúntàlá àtàrìjà lè dáfọ ìmọ̀límà táyé rẹ̀ ọba dàbí débi pé kán fò kọ̀ rẹ̀ kán fi gbà nǹkan ọ sì lọ́rùn retí àlìjẹ́nà ọlọ́run lálìjẹ́nà ẹ̀ ṣe ti yín o ẹ̀yin tẹ́ ẹ wọ ẹ̀sìn mọ́yà tẹ́ ẹ níwà ẹ̀sìn àti wà ló ṣe déédéé ara wọn wà àmàna wà àmìlẹ̀ sọ́ọ̀lẹ̀ dálò tilka darul akhirah tí n bá ti tó àyà yìí tán ń gbélé. naj'aluha lilladhina la yuriduna 'uluwwan. àwọn àfa àwọn ọlọ́mọ kẹ́wù olúwa là ń wá kiri jù afẹ́ kíkọ́ ṣáájú kẹ́ni kọ́ tẹ̀lé ọmọ pé mi mọ nígbà èmi mọ làwọ̀ èmi mọ ní kọ́kọ́ wá sásùn kí ló ní ẹsẹ̀ mẹ́fà malil mayri'u illa kidu ba'in walau kanat lahu ardul iraq èyí tí Bariga ṣe láyé nísìn ẹ dákun yá yìí èyí tí bàbá Bariga ṣe yìí nísìn ẹ tó gbọ́n tí ń wí wọn làwọn fẹ́ kọ́lé kéwú mọ́sálásí tí wọ́n kọ́lẹ̀ yìí ó ṣàgbà gbogbo olé tí ń bẹ lérílẹ̀ ayé yìí ngbà mọ wọnú mọ́sálásí náà mo fi ọba tó dá mi sẹ́lẹ̀ rí tí mọ̀ pé ń tọ̀hún ẹ̀ ṣe mùsùlùmí ń sì ń ṣàdúà fún un mo ṣàdúà yẹn ńgbà tí mo ṣe lọ́kàn tó kámẹ́lá mo padà ṣe é jáde afẹ́ kíásìrì mọ́ lẹ́yìn tá a fẹ́ kíásìrì ẹ jájọ kálámù náà sì ráfẹ́ ní tó kọrù bí ẹ wo bó ṣe ṣe ilé ọlọ́run. aya ummatal islami ayna jihadukum. àwọn ọlọ́mọ kẹ́hùn ṣe bí mọ́tò ńláńlá là ń bá kiri mọ́sálásí wa dà. aya ummatal islami. ẹgbẹ́ gbogbo olówó òlu wa dà àwọn mọ́sálásí wọn dà. ayna jihadukum. ibo lẹ kọ́lé kéwú sí tẹ̀dẹ̀ ń jẹun kéwú. ẹni tí ẹsẹ̀ mùsùlùmí lọ kọ́lé ọlọ́run yìí o òun lọ kọ́lé ọlọ́run yìí o ó dẹ̀ ní ẹ̀kejì tí mo rí bàbá kan tó nílé epo Tuareg láàrin Ọ̀yọ́ sí Ìbàdàn ọkọ̀ mọ́sálásí ilé epo yẹn Christian bàbá yẹn náà njẹ́ ọmọ pàdé rẹ̀ ọmọ kan ní ṣe lọ́njì kẹsẹ̀ tí wọ́n wá wá àwọn mùsùlùmí ẹ sáwọ́ ẹ̀sìn mọ́yà ẹ mọ̀ níwà. aya ummatal islami. ẹ jẹ́ sí ó dùn yín la o. ayna jihadukum. sẹ́ẹ̀rí bí ẹ̀sìn ń sun yín lọ nísìnyí lórí social media sẹ́ẹ̀rí pé gbogbo kálukú ti ẹ̀ ń ṣera yín báyìí èpè ẹ̀ ń pàdé èpè lókùtẹ̀ ń jọ ṣẹ́ fúnra yín. èpè àtẹ̀wọ̀n lẹ́fí ń ṣera yín lóore sára ẹ̀sìn nu. aya ummatal islami. wọ́n àfa ẹ̀jẹ̀ sọ̀tọ̀ ọ̀kan fún yín lónìí gbogbo ẹni tó bá jáde síta báyìí gbangba tó wá lóun fẹ́ sọ̀rọ̀ ọlọ́run ó wá tọ́pìkì ẹ̀ ló kọ ẹnìkan ó tọ́pìkì ẹ̀ pé lágbájá mo fẹ́ bá wí àbẹ́sí ọ̀rọ̀ fún lágbájá kó kóòtù mi gbogbo tó wá ti fẹ́ kóòtù mi kò ní gba ẹ̀san rẹ̀ ń bẹ̀. aya ummatal islami. kò sẹ́sìn kódà ni ó bá kun lọ́wọ́ lérí ẹ̀ yóò ṣe rí ibú pẹ̀lú ẹ̀ ni. ayna jihadukum. àwọn Bariga ẹ sọ fún un ibi tí ń sọ̀kalẹ̀ nu ẹ̀rọ ọlọ́run tó ṣe kínní ẹ ló ti súnmọ́ bèbè àlìjẹ́nnà amókun káyọ̀ kan tí ó ṣe torí àdìsí ànábì ò ní parọ́ o
sallallahu alayhi wa sallam. ó ní man bana lillahi baytan man bana lillahi masjidan bana Allahu lahu baytan fil janna. ẹni yòówù tó bá kọ́ mọ́sálásí láyé tó bá ilé kọ́ àyè pé ibi mo jùlẹ̀ fọlọ́hún sẹ́yìn mọ̀ pé gbogbo dúkìá tá a bá ní àgbà kò ní bọ́lá rẹ bá ṣe pọ̀ tó lè pèrè ó ṣe pọ̀ tó bọ́ ọba kú sí. àmọ́ kan bẹ̀rẹ̀ ẹ̀jà lójú rẹ̀ wọ́n ní tí ìgbókù ẹlòmíín lẹ̀ táwọn ọmọ ti bẹ̀rẹ̀ sí para wọn. àwọn ìyàwó ní ọmọ pé wá fáìlì mélòó lọ rí kó ìwé ilẹ̀ mélòó lọ kó níbi tí bá ti sùn kó àbórí ẹ̀ dàrú di gbogbo àwọn ẹ̀gbọ́n rẹ̀ ti palẹ̀ mọ́ dúkìá tán. talẹ̀ yín rí tí ìjà sí mọ́sálásí talẹ̀ rí tí ìjà sí lékewu. ó ti yọ yí ilẹ̀ fọlọ́nu ọlọ́mọdé ọ̀sà gbáko ọmọ burúkú. Sami. Amina. ọ̀rọ̀ àwọn ọmọ kan ti ń padà ń kọ̀ ń bá ti mọ́sálásí ni tá fi ń ṣe ṣọ́ọ̀bù. ẹ wá bá wa sọ fún àwọn màláíkà méjì wọ́n pàdé láàfin Ọlọ́run. èsì ọ̀rọ̀ rẹ̀ ni mo fẹ́ fún yín o. ìkíní wa sọ pé Ọlọ́run máa rán mi ń ṣẹ́ tó yà mí lẹ́nu. èkejì náà ni Ọlọ́run máa rán mi ń ṣẹ́ tó yà mí lẹ́nu. ǹjẹ́ kí lọ́lọ́run arán Ọlọ́run ní kí n lọ lè pa ìmáàmù tí ń kírun fún wọn mọ́sálásí àfáàgbà òun sì kùránì lọ́sàn-án kùránì lóru náfìlà kọfà àwẹ̀ sẹ́rẹ́rì wọ́n wá níbi ń bá débẹ̀ tí ń bá pa kí n fún un ní ọrùn kọ́ yàgbé ara àfáà kí lọ wí. innal masajida lillahi fala tad'u. màláíkà kejì ní èèmọ̀ ní tiẹ̀ èèmọ̀ ní tèmi náà. bàbá olúwawo tí ń bọ iná tí ń bọ ya tí ń bọ Ṣàngó wọ́n mọ̀ ní alọ̀lẹ̀ gbẹ̀mí ẹ̀ wá. àmọ́ bàbá débẹ̀ bàbá gbẹ̀mí ẹ̀ kágbà pẹ̀lẹ́ pẹ̀lẹ́ kọ́dà ń tọ́ bá béèrè tọ́ bá lóun ọ̀jẹ̀ kájí ọ̀jẹ̀ kó tó di pàápàá. àwọn màláíkà Ọlọ́run sì ní la ya'suna Allaha ma amarahum wa yaf'aluna ma yu'marun. wọ́n kọrí sí ààfin ilẹ̀ wọ́n délé àfa wọ́n bá àfa àlérí iná fìlà náà tó ní ó dúró déédéé ẹ dákun bó ti dúró déédéé tó náà wọ́n gbá a ní pàkọ́ wọ́n gà á lọ́rùn ó yanu kàtó ìrètí kóró mi tí ó fi sẹ́nu wọ́n gbóhùn lẹ́nu ẹ̀ wọ́n àjọ rẹ̀ nìkankan pé ẹ̀bùn mi lómi. innal masajida lillahi fala tad'u. Bariga ẹ sọ fẹ́ ru Ọlọ́run tó kọ kiri ẹ lọ́la rẹ̀ ò ní parun. àmọ́ kọ́ dákun kọ́ wọlé tán kó lè jẹ́ láyé kó lè jẹ́ lọ́run. akhlis li rabbika dinan abidan abadan. tọ́lá ẹ̀yọ̀ kan ò lè gbé yẹn wọlé o. ẹ̀sìn kò gbé ẹ débi kankan láìsí ìwà. Allah. ìwà kò gbé ẹ débi kankan láìsí ẹ̀sìn. akhlis li rabbika. méjèèjì ni kéèyàn mú lọ́wọ́ o. dinan abidan abadan. nítorí àsìkò àwọn màláìkà yìí wọ́n pa àfáà nípakúpa wọ́n dọ́dọ̀ bàbá aláwo olúwawo tí ń bọ̀ ná níbi ó jókòó rẹ̀ gẹ̀dẹ̀ sí wọ́n ṣe é pẹ̀lẹ́pẹ̀lẹ́ wọ́n fún un ní ti ń fẹ́ èsì wá dé látọ̀dọ̀ Ọlọ́run Ọlọ́run wa ni faman ya'mal mithqala dharratin. faman ya'mal mithqala dharratin khayran yarahu. wa man ya'mal mithqala dharratin sharran yarahu. man ya'mal mithqala dharratin ẹni yòówù tó bá ṣe nǹkan tó bá kéré báyìí. khayran yarahu. in kana kafiran tó bá jẹ́ pé kèfèrí bá ní. Allah. yarahu fi dunya. Allah. 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 ẹ gbọ́ Ọlọ́run ní ìní jẹ́ èèyàn gbé bọ́ bá ti ṣe dáadáa yín máa fi kún
ìmọ̀ dáadáa yẹn padà ọlọ́run èso ọba alábòsí ẹ sọ fárakùnrin náà pé pẹ̀lú yìí tó ṣe yìí ọlá rẹ̀ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni. Amina. ẹ̀mí rẹ̀ ó sì gùn. Amina. ọwọ́ ayé ó sì ní tẹ̀. Amina. kó múra sí o kò sì ní jábọ́ gbogbo ìjọ tán bá ti ń ferí kanlẹ̀ ńbẹ̀ tí wọ́n ń pe ọlọ́run níbẹ̀ tí ó sì dí wọn lọ́wọ́ kán mọ̀ sí bẹ́ẹ̀ tí ọ̀gbà kọ́kọ́rọ́ rẹ̀ sọ́dọ̀ kó fún wọn lásìkò tó júlẹ̀ fọlọ́ yẹnyẹn gbogbo gbàdé ọmọ gbà ládàá ńbẹ̀ àmọ́ hayran yarahu. bẹ́ẹ̀ yẹn bá wá ṣàìdá gbogbo ẹ̀yìn àfa tí wọ́n ọmọ tèèyàn tún ṣe bíi ti bàrígà àfi kọ́ ọba tèèyàn jẹ́ ìnìmọ̀mù ta pàǹpàkúpa bí ẹ̀sìn rẹ ti lè wọ́ pọ̀ tó bọ́lá wọn bá padà fún ọ lálejò náà ọ làálàá ṣe kú ni o ọ kú jálajàla ni o àfi tẹ̀sùbá àti ọmọ tẹ̀sùbá àfi tún téèyàn ṣe àfi kọ́ ibà téèyàn jẹ́ ẹnu ọdún ẹnu oṣù tí mo mọ bàbá ń bàrígà tá a jọ súnmọ́ra wa wàláyé nǹkan tèmi ń lékún sí. Masha Allah. Masha Allah. níjẹta yìí bàbá bàrígà wọn tí ì sọ fún ọ ni níjẹta yìí ọtí rí mọ́tò 10 million wọ́n tún wá bùn mí nínú ilé mi láì fà láì gbé ìwọ máa bá tèèyàn jẹ́ tiẹ̀ náà padà wá bàjẹ́ gbogbo ẹni bá mọ tèèyàn tún ṣe tiẹ̀ náà ń bọ̀ wá dà ẹ tẹ́wọ́ bàbá bàrígà lọ́làdúrà gbogbo ẹni bá fi tọkàntọkàn jùlẹ̀ fún tiẹ̀ náà dà ń bẹ̀ ìsájà àlèmí òkè fún yín ọ̀tá yìí pọ̀ ọ̀tá yìí pọ̀ ọ̀tá yìí pọ̀ lérí social media bàrígà ni o pọ́n tí ń pè náà ní ń dá sí inú mi tiẹ̀ wá nù bá ti ń pè tí gbogbo ẹ̀ wá ń ga lálálá sí yọ máa pè é dákúnjẹ́ máa dákọ̀ rẹ kí nǹkan máa dá sí. Àmín. àwọn orí kankan ṣe yanjú ẹbí kan lọ tún ṣe yanjú yìí. Alhamdulillah. ẹbí wọn pé kí n wọ́n ṣe yanjú láti ọ wọn ti ń pariwo mi wọn ti ń pariwo lẹ́yìn èpè àtẹ̀wọ̀n tá ń lọ. àfi ká tó tọrọ bára ẹ dàgbọ́ ẹ̀yà mi ẹ̀yin bàbá mi ẹ ràn mí lọ́wọ́ o yóò gba bára ń pẹ́ o apádà sí ibú ọlọ́run níjọ́ ọba yìí. Àmín. ẹ ní padà sẹ́yìn. Àmín. ìyá ẹ ní fojú sunkún ọmọ yín. Àmín. ẹ ní fojú sunkún ọmọ náà. Àmín. ọ̀rọ̀ rẹ̀ ò ní padà sẹ́yìn. Àmín. gbogbo ayé ti rí n tó ṣe Ìlọrin làwa ti wá Masha Allah. a tún máa kéde rẹ̀ lọ. tààrà Ọ̀yọ́ láti sọ́nbì gbogbo bíi abádẹ́rìsì tiẹ̀ náà tó kún ẹ fọkàn yín balẹ̀ ọwọ́ ayé ò ní tẹ̀. Àmín. ọ̀nà àgbàrísẹ̀rẹ̀ ò ní dí. Àmín. bàbá àdìgà ìsájà ló dìdí fún yín. bisimilahi rahman rahim. Idha jaa nasrullahi wal fath wa ra'aita an-nasa yadkhuluna fi dinillahi afwaja sabbih bihamdi rabbika wastaghfir innahu kana tawwaba. bisimilahi qul huwallahu. Àmín. igi ire tó ṣe èso re òun làwọn tán bí bàbá bàrígà Allah. wọn bí ntọ́ da sáyé gbogbo ayé wọn ń sànfàní mbẹ ọlọ́mọ sàṣàlẹ̀ kò kẹ́ fún wọn. Àmín. bisimilahi qul huwallahu. Bismillahir Rahmanir Rahim. Qul huwallahu ahad. Allahu samad. Lam yalid walam yulad walam yakul lahu pé kufuwan ire lẹ́sàn ìka náà lẹ́sàn lẹ́sàn. èyí owó ẹ ò mú nínú méjèèjì ẹ̀san ake á dà lórí ọmọ. ire lẹ́san ìkà náà lẹ́san. wàláyì ìkà lẹ́san. máa mú yẹn lọlé. ire náà lẹ́san. èyí owó ẹ ò mú nínú méjèèjì ẹ̀san ake á dà lórí ọmọ. wàmíyé ogun àṣàṣì àmọ́ pé yẹn wà arábìnrin pé wọ́n rí yẹn ṣe mo wọ́n tún wọ́ sí mi orogún tó lè sọ pé k'Olúwa máa gbẹ̀san. ire lẹ́san ìkà náà lẹ́san èyí tó. Òrè náà lẹ́san èyí tó bá wù ẹ́ múnú méjèèjì ẹ̀san ake á dà lórí ọmọ. Àfàwàgbà Kewugbemi Ọlọ́run ní ṣẹlẹ̀ ìlàsọmọ fún yín. Àmín. Nítorí pé àlìmúdàbí lolúwa mi Olú àmín. àrà tó bá sì wà láhùsà tì ní máa ń dá. òun lọ́mọ arẹ́ni tí ò ní ńlẹ̀ lọ́mọ ní kò gbà kó lè ní.
a sì rẹ́ni tó ti ní tẹ́lẹ̀ tẹ́lẹ̀ a ní ọmọ nìmọ̀ mo bẹ̀ lọ́hùn fún bàbá àgbà Kewugbemi Rabbil Alamin aláàánú ọlọ́hun má gbà mí mọ́ lára ẹ̀ kọ́lọ́hun má gbà mí mọ́ ọlọ́hun má gbà mí mọ́ lára yín ọlọ́hun má gbà mí mọ́ lára yín kọ́lọ́hun má gbà mí mọ́ lára gbogbo ọjà tó bá kún láwùrọ̀ tó bá dálẹ̀ ọjà yẹn mi àtú ọjà tọ́lọ̀ ń dá fún Sheikh Kewugbemi kó má ṣe tú ṣóhun ládùúrà wa lákàdíjà kan lè láfi.